láti bọ́ síwájú. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Gbàrà tí mo wọ ìlú Ìbàdàn bí mo ṣe rí wọn, ọkàn wọn fà sí mi, ọkàn mi fà sí wọn. Wọ́n dẹ̀ mú mi bí ọmọ. Tí yẹn bá dé inú ìjọ wa, wọ́n á béèrè pé ṣé àwọn ni wọ́n bí ọmọ yìí ni àbí wọ́n gbà wò. Wọ́n mọ̀ wípé mo lọ́kọ ni mo ṣèyàwó ni mo lọ sí Ìbàdàn. Ṣùgbọ́n bàbá yìí wọ́n fẹ́ràn mi gan-an, ṣùgbọ́n mo burú. Tí wọ́n bá sọ̀rọ̀ mẹ́ta, màá àfọ́dì ọyọ̀ kan, màá ṣe méjì. Wọ́n dẹ̀ jẹ́ ẹnìkan tí wọ́n bá ti fẹ́ràn yẹn, wọ́n máa ń fẹ́ kí ẹni yẹn kó lọ síwájú. Wọn ò ní jẹ́ kí ẹni yẹn kó wà ní ilẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn gangan bó sì jẹ́ pé àì ni wọ́n wà, bẹ́ẹ̀ ni wọ́n máa fẹ́ kí èèyàn kó lọ. Àti mọ́mì wa nínú Olúwa náà, wọ́n fẹ́ràn mi, wọ́n kó mi mọ́ra gidi gan. Ìgbà tó di November last year, wọ́n pè mí, wọ́n ní Níkẹ́, mo ní sà, Ọlọ́run lòun padà lẹ́yìn rẹ̀. Ó dùn mí, ó múnú bí mi. Mo ní ẹ wo dáàdì ṣe sọ̀rọ̀, wọ́n sọ pé Ọlọ́run lòun padà lẹ́yìn mi, mi ì sì kákún. Bọ̀ kíní kan ni pé mò ń àfọ́ ìdí wọn, mi ìrìn súnmọ́ wọn bíi ti tẹ́lẹ̀ mọ́. Àwa ní sóòrù kan 30 nights, mi mọ̀ pé wọ́n wò mí. Ọjọ́ kan the last one ni mo lọ, mi lọ 29. Every year dẹ̀ ní tí mo bá ń ṣe birthday, wọ́n máa ń celebrate ẹ̀ fún mi. Àwọn ní ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ra fóònù olówó iyebíye tí wọ́n kọ́kọ́ rà fún mi. Mọ́mí adé gbé mi jáde. Wọn kì í jẹ́ kí n feel pé mi ní bàbá nìbàdàn, mi ní ìyá nìbàdàn. Ó wá jẹ́ February 19 ní 30 night yẹn máa parí. Mo wá lọ sọ́dọ̀ wọn. Lójú gbogbo ènìyàn wọ́n ní Níkẹ́. Mo sọ fún ọ, Ọlọ́run lòun ó padà lẹ́yìn rẹ̀. Inú wa tún bí mi. Mo sá ní dádì, mo ti gbọ́, ẹ sá gbàdúrà fún mi. Wọ́n bá gbàdúrà fún mi lọ́jọ́ yẹn. Wọ́n ní ṣùgbọ́n mo gbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún ọ o. Ọlọ́run lòun ó padà lẹ́yìn rẹ̀. Mo wá lọ bá mọ́mì. Mo ní mọ́mì, tó lọ́n bá ṣe ẹ̀ sọ fún dádì. Só yẹ kí wọ́n sọ láàrin ọ̀pọ̀ yẹn pé Níkẹ́ Ọlọ́run lòun ó padà lẹ́yìn rẹ̀. Ó korò lára mi. Kàkà kí n gbé ìgbésẹ̀ pé dádì kí ni màá ṣe? Kí ni ìgbésẹ̀ tí màá gbé tí Ọlọ́run ò fi ní padà lẹ́yìn mi? Mo fi ṣèbínú. Mo sá ń lọ. Tí mo bá ti ń lọ sọ́jà, màá pè wọ́n. Wọ́n á gbàdúrà fún mi. Tí mo bá dé, màá pè wọ́n. Wọ́n á gbàdúrà fún mi. Kò sí bí ọjà tí mo lè rà bó ṣe lè pọ̀ tó. Ó pẹ́ tán, jọ́ kejì ọjà yẹn máa tán. Wọ́n á tún wá sọ, Níkẹ́, ká pé 50,000 ló bá ń san ní ìdá mẹ́wàá. Jẹ́ kí gbogbo yẹn bá ń san, jẹ́ kí tí ojú bẹ́ẹ̀ lọ. Torí ibi tó lọ́hùn mú ọ lọ, ó ga ìsàmù ní ẹ̀, dádì mo ti gbọ́, omi ìgan mi ní san. Tí dádì bá sọ pé bóòní sọ ti sẹ̀dá mẹ́wàá, màá ní mo ti san. Mo wá fẹ́ lọ sóko lọ́jọ́ yẹn. Mo wá pe mọ́mì, mo ní mọ́mì mo fẹ́ lọ sóko. Mọ́mì ní kí n pe dádì. Torí pé ọ̀rọ̀ tí wọ́n ti sọ, mo wá àfọ́ ìdí wọn, mi ì pè wọ́n. Mo wá ní mo pe nẹ́mbà dádì ò lọ. Mọ́mì láti sọ fún mi pé jẹ́ káwọn pe ẹnìkan ní chọ́ọ̀chì wò. Wọ́n wá ní dádì wà lára ń dì pé kí n lọ bá wọn. Èmi náà wá pe ẹni yẹn ni wọ́n wà nínú ilé. Mo bá ní mọ́mì, dádì wà nínú ilé, wọ́n ti sùn. Mọ́mì bá ní okay. Mọ́mì sá pray fún mi, mo bá lọ. Torí mo mọ̀ pé tí mo bá lọ bá wọn, wọn ò ní jẹ́ kí n lọ. Wọn ò ní jẹ́ kí n lọ sóko yẹn. Mo sá lọ. Mọ́tò àkọ́kọ́ tí màá kọ́kọ́ gùn níwájú ilé wa báyìí, mọ́rúwá ni. Mo bá èèyàn méjì nínú mọ́tò yẹn. Èmi ni mo sì kẹta nínú mọ́tò yẹn. Bọ̀ mo sáré wípé àwọn méjì tí mo bá wọ́n ti sùn. Bọ̀ èmi rò pé ó normal. Torí àwa tá a bá ń ṣiṣẹ́ alájàpá, ká tó débi tá à ń lọ àti sùn wípé tá a bá dé ọjà àfẹ̀kàn ní sùn mọ́. Láàrin UI sí Apẹtẹ, bọ́nà ṣe dàrú mọ́ wa lójú nìyẹn. Asásọ̀kalẹ̀ létí igbó. Etí igbó yẹn ni wọ́n wá já wa fún bọ́ọ̀sì. Torí Mikra ló gbé wa, àbí Mọ́rúwá ló gbé wa. Bọ́ọ̀sì yẹn, abáwọn yẹn nínú bọ́ọ̀sì yẹn, àwọn yẹn náà ti sùn. Wọ́n wá sọ pé ká mú fóònù wa wá. Mo wá rò mú ní wípé Olúwa, nǹkan tí ń jẹ ni mò ń wá lọ. Mo dẹ̀ pàdé nǹkan tí ó jẹ mí.
àṣé ọ̀rọ̀ tí dádì ń sọ ni pé Olúwa lòun ó padà lẹ́yìn mi. Mo bá ní láti pe mọ́mì. Hello mọ́mì, mo ti ṣí mọ́tò wọ̀ o. Mọ́tò yẹn sátún gbé wa. Ìgbà tá fi dé etí igbó mi, wọ́n já wa fún helicopter. Helicopter yẹn ni wọ́n wá sọ wípé kọ́ńkálùkù kó máa drop fóònù rẹ̀. Mi nǹkan mẹ́mí yẹn ni ọba ní kí n pa fóònù mi mọ́ abíyá. Mo wá pa fóònù yẹn mọ́. Wọ́n ní fóònù rẹ̀ ńkọ́, adẹ̀ tó báyá bíi 12 tá wà nínú mọ́tò yẹn. Fóònù rẹ̀ ńkọ́, mo ní fóònù mi lẹ kọ́kọ́ gbà. Wọ́n ní òkè. Tí n bá wá rí wípé wọ́n ti wà lẹ́sbìsì lórí àwọn yòókù, màá wá bẹ̀rẹ̀, màá wá fọwọ́ mú etí papọ̀ mọ́ fóònù torí fóònù yẹn kéré. Màá wá pe dádì. Mi ṣe pé dádì gan, mọ́mì ni mo pè torí mi lè pè wọ́n. Mọ́mì ló wá sọ fún dádì ló wá pè mí wípé kí ló ṣẹlẹ̀ sí ẹ. Mo wá ní láti ṣàlàyé fún dádì wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Bí helicopter yẹn bó ṣe gíga rẹ̀ kò pọ̀ tó fi lọlẹ̀ padà. Ibi tí wọ́n kọ́kọ́ já wa sí, wọ́n ìpele àkọ́kọ́ lẹ wà yìí o. Ká bọ́ gbogbo aṣọ wa, ká fi fóònù lélẹ̀. Mo wá rò mo ní mi ní rí dádì pè mọ́, mi ní rí anybody pè mọ́. Aṣọ tí wọ́n sọ pé ká bọ́ yìí, báwo ni màá ṣe mú fóònù yìí tí ikú mi ò fi ní tètè yá. Ẹ̀mí yẹn sá sọ pé kí n mú fóònù yẹn kí n wá fi sí abíyá báyìí kí n pawọ́ méjèèjì mọ́ kí n ṣe bíi pé òtútù mú mi. Ẹni yẹn wá kọjú sí mi ó ní kí ló ṣe yín? Mo ní òtútù mú mi ní sá. Wọ́n ní òkè. Ṣé ẹ ti mọ ibi tẹ́ ń lọ? Mo ní rárá ẹ tí mọ̀. Wọ́n ní ká mọ̀ tẹ̀ láwọn. Adébòmí wọ́n gba bàtà ẹsẹ̀ wa. Bẹ́yẹn kó 100 million dání. Wọ́n sọ fún yín wípé kò sí ohun táwọn fẹ́ fowó yín ṣe. Ẹ fi owó ara yín dà sínú kòtò. Ti gbogbo nǹkan yín pátápátá kẹ́ ẹ fi mọ̀ wípé àwọn ò nílò rẹ̀. Wọ́n sá gba ìgbànú owó tí mo mú lọ́wọ́, wọ́n gbà lọ́wọ́ mi. Fún ara mi ni mo sọ, kíní yẹn ni mo sọ sínú kòtò. Mo bá ní. Bí wọ́n wá ṣe ń lọ wípé kí wọ́n ṣílẹ̀kùn fún wa, mo lóore ọ̀fẹ́ àti pé dádì. Mo ní dádì, òótọ́ mọ̀ ní kíní yìí, mi mọ̀ ní padà wálé mọ̀. Dádì sáà sọ pé níkẹ́ má sọ báyẹn, wọ́n sá ń gbàdúrà kíkan téèyàn fi mọ̀ wípé omijé kíkorò ó ń jáde lójú wọn. Nígbà tí a débi tá ń lọ, àwa tá wà ń bẹ̀, àwọn òṣìṣẹ́ bẹ̀ wọ́n lé ní 50. Ìyá yẹn ó fẹ́ láti ibi tí grandma jókòó yìí dé ibi tí boy yìí jókòó yìí. Oríire wájú kan kó báyìí lọ. Tó bá ti tó àsìkò, wọ́n kàn lo aago fún wa ni, wọ́n ní ká wá tó. Bá a ṣe dọ́hùn bí mo ṣe kọ́kọ́ rí wọn, kò sí aṣọ, wọ́n èé wọṣọ débẹ̀, kò sí aṣọ lára ìyá yẹn, bọ̀ gbogbo ara rẹ̀ kìkì ogun ní gbogbo ara yẹn, àwọn tó fi sí aṣọ. Mo wá sọ, mo ní dádì, mo ní ẹ wò, kò sí òpù kankan mọ́ o. Mo níbi tí mo wà yìí, mi lè jáde. Kódà bí èèyàn ní oògùn kò lè fi jáde níbi tí mo wà yìí. Mọ́mí àti dádì wọ́n sàn sọ pé sista Níkẹ́, ṣé ẹ nígbàgbọ́? Mo ní eléyìí ti kọjá gbàgbọ́ o. Wọ́n ní mọ́mí sá jágbe mọ́ mi lórí fún dá ìgbàgbọ́ wa papọ̀ mọ́ dá ìgbàgbọ́ rẹ papọ̀ mọ́ tiwa. Mo ní ó dáa, mo nígbàgbọ́. Mo bá sọ báyìí fún mọ́mí. Níbi tí ó kù wọ́n ti inú àwa tí wọ́n kó lọ, wọ́n fún mi ní nọ́mbà 9. Wọ́n fún ẹni tá a jọ jòkó, wọ́n fún ní nọ́mbà 8. Ẹni yẹn tí n bá ti gbẹ́sẹ̀, à ń jọ ń gbẹ́sẹ̀ ni. Nígbà tí wọ́n pa nọ́mbà 5, mo ní dádì kò mọ̀ nípa kàn mí. Dádì ni kò kì í ṣe nǹkan tó Ọlọ́run bá wọn dá nìyẹn. Ọlọ́run bá wọn dá májẹ̀mú wípé àwọn ó sìnkú nínú ìjọ àwọn. So nígbà tó Ọlọ́run ò sì ti bá wọn dá májẹ̀mú yẹn, kò sí nǹkan kan. Fi ọkàn rẹ sí ọ̀dọ̀ Ọlọ́run. Mo ní dádì, eléyìí ti kọjá fi ọkàn rẹ sí ọ̀dọ̀ Ọlọ́run. Mọ́mí sá tún jágbe mọ́ mi pé sista Níkẹ́, ṣé ẹ nígbàgbọ́ ni? Ṣé ẹ ṣe kinní ni? Mo ní ó dáa. Wọ́n pa nọ́mbà 7, ó kù nọ́mbà 8. Ó ṣe kù nọ́mbà 8 yẹn,
mo wá kàn ní mú fóònù yẹn wípé bí wọ́n rí fóònù lọ́wọ́ mi màá kú, bí wọ́n sì rí fóònù lọ́wọ́ mi màá kú, kí n wá ní mò ń fẹ́ kàn dára mi láàmú sí. Mo wá gbé fóònù yẹn mo súnmọ́ bí ẹ́ńjìnì tí wọ́n fi máa ń lọ yẹn. Mo wá ní dádì ohun kí lẹ̀ ń gbọ́? Wọ́n ní àwọn ń gbọ́ ohun ẹ́ńjìnì. Ká pé ìka ọyọ kan ni wọ́n bá lò lára odidi èèyàn, wọ́n kàn gé ìka yẹn, wọ́n dẹ̀ mú èèyàn yòókù wọ́n sọ sínú ẹ́ńjìnì. Ẹ́ńjìnì ni ó wá lọ èèyàn sínú kòtò. Mo wá ní dádì ohun kí lẹ̀ ń gbọ́ yìí? Wọ́n lóhun ẹ́ńjìnì. Mo ní lẹ́yìn ẹni tó wà wájú mi èmi ló kàn. Dádì ké lórí fóònù wípé Olúwa ìpè mi mà ti kan ìjì, ká pé lóòótọ́ ó bá pè mí, nǹkan tí ó ṣẹlẹ̀ tí ọmọbìnrin yìí tí ó fi yọ, ẹ̀mí mímọ́ gbà láàyè níbi mo pé wọ́n ti ń gbàdúrà tí mò ń ṣe àmì tí mo ṣe báyìí bí wọ́n ti gbá mi mú nìyẹn. Wọ́n bá ní ṣé bó láwọn ti gba fóònù lọ́wọ́ rẹ̀? Mo ní ìmọ̀ nǹkan tí màá sọ mọ́. Wọ́n kàn gbá mi ní etí yẹn ó kọ́kọ́ sí lọ, mo fọwọ́ mú etí, wọ́n wá mú àdá yẹn, wọ́n wá ń tò àdá yẹn lé mi lọ́wọ́. Nígbà ó yá wọ́n ní kí n gbọ́wọ́ sórí tébù, mo gbọ́wọ́ sórí tébù. Wọ́n ní òkígbẹ́ wo lo ní? Mo ní mi ì lókígbẹ́, látijọ́ tí wọ́n ti bí mi ì sín gbẹ́rẹ́ rí débi pé màá sóògùn rí. Mission ni mo gbé, kí wọ́n tó sọ báyìí wọ́n tún da ìgbájú yẹn bò mí, mo wá dorí kodò. Bí wọ́n ṣe gbá mi létí yẹn mo wá mú fóònù mi, mo wá fọwọ́ sétí báyìí, mo wá pe dádì. Mo ní dádì ẹ mú rẹ̀ gbàdúrà mọ́, kò sí òpù kankan mọ́. Mo ní ṣùgbọ́n ẹ bá mi tọ́jú ọmọ mi o, ẹ má jẹ́ kí ìyà kó jẹ ọmọ mi o. Dẹ́n mo ní owó kan níbi báyìí, mo dẹ̀ jẹ lágbájá lówó, mo jẹ lágbájá lówó, Ọlọ́run pé ibi tí màá gbà lọ ni. Dádì jágbe mọ́ mi lórí fóònù. Wọ́n ní irú ọ̀rọ̀ rádaràdà wo ló ń sọ yẹn, má sọ báyẹn mọ́, má ṣe kínní. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gba àdúrà kíkan tó jẹ́ pé mi kọ́ sí fóònù yẹn mò ń gbọ́ bí ìyá yẹn sọ pé kí wọ́n pọ̀ ọmọbìnrin yẹn wá nìyẹn. Mo wá déwájú ìyá yẹn ní inú ẹgbẹ́ wo lo wà? Mo ní mi ì sí nínú ẹgbẹ́ kankan. Ó wá ní òkè kí wọ́n lọ mú àdá kan wá nínú ilé. Àdá yẹn ni wọ́n wá fi nǹkan aṣọ pupa sí àdá yẹn lẹ́nu. Wọ́n wá ní kí n gbé ọwọ́ sórí tébù, mo gbọ́wọ́ sórí tébù. Wọ́n wá gbé àdá yẹn lé mi lọ́wọ́. Àdá yẹn kése pọ́ bùbọ̀, mo fíìlì ẹ̀, mo kàn ṣe yé, bí mo ṣe yé dádì gbọ́. Mo wá dorí kodò. Mo ní tọ́ ẹnìkẹ́jọ yẹn ó ti bọ́ síwájú, ẹ́ńjìnì ò wá ṣiṣẹ́ mọ́. Ibi tí ẹ́ńjìnì tí wọ́n ti lọ́yàn tí ò ti ṣiṣẹ́ mọ́, mo wá sáré pe dádì ẹ́ńjìnì ò máa ṣiṣẹ́ mọ́. Dádì ni mímì kan ó mì níbi tó wà. Mo ní dádì wọ́n sàn ṣe bálabàla, wọ́n ń tún ẹ́ńjìnì yẹn ṣe, kò pẹ́ rẹ̀ ni wọ́n kó àwọn míì dé. Àwọn míì tí wọ́n kó dé yẹn wọ́n wá ní àwa tá a ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ pé kí wọ́n rọ́ wa sí ẹ̀gbẹ́ kan, ṣùgbọ́n tá a bá fẹ́ jókòó á jókòó bí àwọn ọmọ mi ṣe jókòó yìí. Wọ́n wá fi sí nǹkan kan so wá lẹ́sẹ̀ pé ká fi mọ́ sá. Fẹ́ǹsì yẹn ó ga ju chọ́ọ̀chì yìí lọ díẹ̀, tó jẹ́ pé kò sí pé mo fẹ́ sá lọ o, mo fẹ́ pọ́n fẹ́ǹsì o, kò sí eléyẹn bíbẹ̀. Bí wọ́n sọ pé ká jókòó, wọ́n wá ní ẹni yẹn dé, ó lóun fẹ́ rajà. Wọ́n ní kí ló fẹ́? Ó ní òun fẹ́ ọlẹ́nu. Lára ẹni tí wọ́n kó dé yẹn ọ̀kan lóyún bíbẹ̀, èmi náà dẹ̀ lóyún. Wọ́n wá ní ẹ jẹ́ ká mú lára bíbí. Ẹni yẹn wá sọ pé ẹ mọ̀ jẹ́ ká wọ́n mú bíbẹ̀, ẹ jẹ́ kí wọ́n mú lára àwọn tí wọ́n ṣẹ̀ dé yìí. The same àdá tí wọ́n gbélé mi ní ọwọ́, wọ́n kàn gbélé ẹni yẹn ní ikùn. Bí ọmọ ṣe yọ̀ pọ̀rá nìyẹn. Wọ́n wá fa ọmọ yẹn àti ibi, nǹkan tó so ibi àti ìyá papọ̀, wọ́n kàn fà á, igbe oró lẹ́ni yẹn ké tó fi dákẹ́. Wọ́n wá mú ọmọ yẹn, wọ́n wá sọ sínú odó.
wọ́n wá gún ọmọ yẹn wọ́n kàn béèrè lọ́wọ́ ẹni yẹn pé kí ló fẹ́ lò fún ẹni yẹn wá fún wọn ní ọṣẹ dúdú ni wọ́n wá fi kó ọmọ yẹn nínú odó wọ́n wá kọjú sí wa pé ẹ fi o nǹkan tẹ́ bá fẹ́ jẹ ní ká ẹ béèrè o kò sí nǹkan tẹ́ béèrè táwọn ò ní fún yín ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wá ní òun sì béèrè iyán ẹni yẹn wá ní iyán lòun fẹ́ o wọ́n tún wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ọbẹ̀ wo ló fẹ́ sí àtẹ̀rẹ̀ wo ló fẹ́ sí ó wá lóun òun fẹ́ ẹran ẹ̀gbẹ́ pé tí wọ́n bá bóun rí àǹkà kò tó 5 minutes wọ́n dẹ̀ gbé iyán yẹn dé àtẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ ẹni yẹn wá kọwọ́ bọ̀ ó kàn lanu báyìí ni mo wá rò mo ní ebi ń pa mí àtijọ́ Monday mo ti jẹun kẹ́yìn njọ́ yẹn sì jọjọ́ Tuesday ebi ń pa mí tí n bá jẹun màá kú bí n jẹun màá kú bẹ́ẹ̀ lẹ́mí yẹn wá sọ fún mi wípé o ò gbọ́dọ̀ jẹun o ìyá yẹn wá pè mí wọ́n ní kí n lọ béèrè nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ wọn mo ní mo ti gbọ́ mà èèwọ̀ wọn ni wípé kéèyàn má jẹ nǹkan kan mo wá rí i pé kò sí omi kankan níbi ibẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n bá gbà lára àwọn ènìyàn ló wà nínú dúrọ́ọ̀mù yẹn tẹ́ bá jẹun tán ẹ̀jẹ̀ yẹn lẹ́lọ́bù mo wá rò pé tí mi bá ṣe nǹkan kan wọ́n mọ̀ mo sá lọ síbi ẹ̀jẹ̀ yẹn mo wá bù ẹ̀mí yẹn kàn sọ fún mi pé kí n tọ̀ sínú rẹ̀ ni mo wá tọ̀ sínú rẹ̀ mo wá gbé mu bí mo ṣe mú ó wá fún mi ní ìgboyà láti sọ fún wọn wípé mo ti jẹun wọ́n wá lu aago fún wa padà ẹni yẹn wá ní ẹlòmíì wá tún dé olóhùn fẹ́ ra ọlẹ̀ ẹni tí ò bá ti dàgbà wọ́n ní scan níbi ibẹ̀ ká pé obìnrin ni wọ́n bá fẹ́ wọ́n á lọ wò ó wò bóbìnrin ló wá wà nínú èèyàn bí ọkùnrin ni wọ́n wá lu aago fún wa aago tí wọ́n lò fún wa yẹn bí wọ́n ṣe àtò bá a ṣe tò wọ́n níta ló kàn mọ́lé mi wọ́n ní kí ló fẹ́ ṣe mo ní mo fẹ́ kú wọ́n ní sí wọn náà mọ̀ wípé ikú ló kù báyìí mo ní bẹ́ẹ̀ ni kò sí oore ọ̀fẹ́ kankan kò dẹ̀ sí àánú fún mi mọ́ kò sí oore ọ̀fẹ́ kankan kò dẹ̀ sí àánú fún mi mọ́ wọ́n wá ní kátó wọ́n lọ sítáàtì ẹ́ńjìnì yẹn kò síṣẹ́ wọ́n bá ní àwọn ọmọ nǹkan tó ó ṣe ti ra wọn ẹ jẹ́ káwọn lọ sùn ẹ jẹ́ káwọn lọ ṣe bí wọ́n sọ pé bí wọ́n ṣe lu aago nìyẹn pé tó bá di 4 wọ́n pè wá padà níbi tá a ti jókòó tá a ti tò mí nǹkan ẹ mọ́ ẹni yẹn ni ẹni yẹn ga ó dẹ̀ sì gbọ̀lẹ̀ bí dúdú ni bí pupa ni mi mọ̀ ṣùgbọ́n mo ṣáà rí wípé aṣọ tó wà lọ́rùn ẹni yẹn ó jẹ́ white bẹ́ẹ̀ ni yẹn ṣe ó kàn mú mi lọ́wọ́ ni bó ṣe mú mi lọ́wọ́ ó mú mi lọ bí tí aṣọ wà ó dẹ̀ faṣọ lé mi lọ́wọ́ ó mú mi lọ bí tí wọ́n yẹn fóun jù sí ó fi lé mi lọ́wọ́ inú kòtò mi mọ̀ bó ṣe mú ìgbànú tí mo kówó sí ó fi lé mi lọ́wọ́ ẹni yẹn kàn fà mí lọ́wọ́ ẹni yẹn kàn fà mí lọ́wọ́ ó wá sọ pé mọ̀ tẹ̀lé mi mọ̀ tẹ̀lé mi mọ̀ tẹ̀lé mi bó ṣe ń fà mí lọ bá a wá rìn ní o bá a gun mọ́tò ní bọ̀ a gun mọ́tò ọjà ibi tí mò ń lọ gangan tí wọ́n ti dá mi mọ̀ níbẹ̀ mi ti rẹ́ nìyẹn mọ́ mo wá dé ọjà yẹn mi lè sọ̀rọ̀ mi lè ṣe nǹkan kan mo wá ń wò ẹnìkan ní àwọn mẹ́ni yìí kí ló ṣẹni yìí mi lè sọ pé nǹkan báyìí ló ṣe mí mo kàn sá jókòó ni ibi tí mo wá sí lọ wọ́n ti dààmú adẹ̀ní Tuesday program ọgbẹ́ yẹn wà ní ọkàn dádì to the extent wípé wọn ò lè fi gbogbo ara wà ní Tuesday program àṣé wọ́n ti sọ fún àwọn bàbá ọkọ mi wípé ìgbà tí ó bá fi di 4 ọmọbìnrin yóò wọlé yóò wọ ìlú Ìbàdàn yìí wá ọkọ mi lòun ṣe sọ pé ẹni tá a rí lẹni yóò wọ ìlú Ìbàdàn wá ní 4 wọ́n láwọn wá wọlé lọ àwọn wá lọ bá dádì pé dádì bàbá Gósìn sọ wípé ìgbà tí ó fi di 4 ìyàwó mi ó wá bá mi dádì bá tún wojú wọn báyìí wọ́n bá ní Olúwa ká pé lóòótọ́
ó bá pe bàbá yìí ká pé ẹnu bàbá yìí ló bá gbà sọ̀rọ̀ wípé ńgbà tí ó bá fi di 4 kí 4 tó lù gẹ́gẹ́ bí bàbá yìí ti sọ jẹ́ kí a rí ẹnìkejì mi gbogbo ìgbà tí wọ́n fi sọ pé àwọn rí mi ó jẹ́ bóyá bíi 3:30 wọ́n bá gbé mi wá sí chọ́ọ̀chì mi lè sọ̀rọ̀ mi dáyàn mọ̀ mi mọ̀ nǹkan kan mi lè dárìn mi lè gbápá mi lè gbẹ́sẹ̀ nígbà tá a fi sọ pé ó di ọjọ́ kẹta gbogbo apá mi méjèèjì ó ti wú gan mi lè dágbé dádì wa pe àwọn dádì mi wọ́n ní ẹ má fi dúdú wo dúdú o ẹ má lo nǹkan dúdú fún o tẹ́ ẹ bá lo nǹkan dúdú fún ó lè gbàbẹ̀ lọ o ṣùgbọ́n ẹ gbójúlé Ọlọ́run èmi mọ̀ wípé ìgbà tí ó fi di ọjọ́ 4 sí ọjọ́ 5 ní kẹ́ máa sọ̀rọ̀ ọjọ́ 4 sí ọjọ́ 5 tí wọ́n sọ yẹn alẹ́ ẹjọ́ yẹn ni mo kàn béèrè lọ́wọ́ wọn pé kí ni mò ń ṣe nígbẹ̀tì bí wọ́n ṣe bú sẹ́kún nìyẹn mo bá pe fún un dádì kí ni mo wá ṣe nígbẹ̀tì bí wípé èmi gangan fún ara mi mi mọ̀ wípé mo lè jáde èmi gangan fún ara mi mi mọ̀ wípé Ọlọ́run sì tún wà tó lè kó yẹn yọ nínú ewu yẹn tí babaláwo ló bá sọ fún yẹn wípé ó jáde níbi tó wà òun lèyàn máa sìn lọ mo dá gbogbo òkú padà sọ́dọ̀ Ọlọ́run ó wá fún mi ní ayọ̀ láti máa sọ testimony yìí lónìí wípé ẹ jẹ́ ká ní Jésù o ẹ jẹ́ ká mẹni tí Jésù ń ṣe o 10% ó sì jẹ́ òróǹro tá a bá pa odidi màálù tí òróǹro bá ara fọ́ díẹ̀ sí kí ni ó ṣe ṣé ẹ máa rí màálù yẹn jẹ bí 10% ṣe rí nìyẹn bó ṣe jẹ́ wípé kò rọrùn ṣùgbọ́n wọn ò jẹ́ kí n gbádùn wípé ó di dẹdẹ àlọ́ gbọ́dọ̀ dìde ní èdè tí sábà máa ń jáde lẹ́nu wọn nìyẹn ẹ sì jẹ́ ká mọ ẹni tí Jésù olùgbàlà ṣe kò sí ẹlòmíràn tó tún lè gbà yẹn lẹ́yìn Jésù babaláwo ò lè gbà yẹn oníṣègùn ò lè gbà yẹn ẹ jẹ́ ká mọ ẹni tí Jésù ń ṣe ẹ jẹ́ ká fi ayé wa fún Jésù ẹ jẹ́ ká mú Jésù yẹn gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa kò sí nǹkan kan tá a béèrè lọ́wọ́ rẹ̀ tí ò ní fi fún wa torí wípé mo ṣe àìgbọràn kò jẹ́ kí n lè béèrè pé Olúwa ṣàánú fún mi mi ní oore ọ̀fẹ́ yẹn láti béèrè pé Olúwa ṣàánú fún mi ká pé Ọlọ́run ò bá gbọ́ Ọlọ́run ò bá dá Ọlọ́run ò bá dọ́ ká pé Ọlọ́run kò mú májẹ̀mú tó bá wọn dá wípé wọn ò ní sọ̀fù ẹnikẹ́ni ṣẹ ọ̀run àpáàdì ni ìbá yọrí sí torí wípé ìwà ọwọ́ mi mo sọ kí n tó bẹ̀rẹ̀ wípé wọ́n jẹ́ ẹnìkan tó ní agídí mo dẹ̀ burú so kò sí nǹkan kan tá a fẹ́ fi nǹkan báyẹn ṣe ju wípé ká mọ̀ wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ ẹni tó bá mo kíyèsí pé ẹni tó bá bá bàbá yìí rìn tó fi ọkàn kan bá ìpè wọn rì kò kí ń kábàámọ̀ kò ní kábàámọ̀ wípé òun fi ọkàn kan bá wọn rìn nínú ògo nínú ọlá nínú ọrọ̀ ló ń tọ̀ wọ́n máa yí ẹ jẹ́ ká mọ ẹni tí Jésù ṣe ẹ jẹ́ ká di òpó Jésù yẹn ẹ jẹ́ ká di ìmú sísinsinsin ẹ jẹ́ ká di ìmú tí ọ̀rọ̀ kan tó bá ń rú wa lójú ẹ jẹ́ ká wọnú yàrá wa lọ ká pè é yóò dá wa òun ló sọ pé ká béèrè òun ó fi fún wa ká sì kanlẹ̀kùn òun ó ṣí tá a bá béèrè tí ò bá tí ì ṣe é nǹkan kan ló máa ń dààmú àwọn ènìyàn nǹkan 3 ló wà lọ́dọ̀ Ọlọ́run yes no wait ṣùgbọ́n yes yẹn ni àwọn ènìyàn la máa ń sáré jù wait yẹn ó máa ń nira fún wa àti dúró láti fi mú ògo Ọlọ́run òun ni wait tó wí yẹn tó bá ṣe kankan ó lè jẹ́ pé onítọ̀hún yóò ṣubú ó ní nǹkan kan tó fẹ́ mú jáde nínú ayé ẹni yẹn ló fi sọ wípé wait ṣùgbọ́n àwọn ènìyàn yẹ́sì yìí làwọn ń sáré tí ó lè yẹ kó rí báyẹn mo gbàdúrà wípé ẹlẹ́ni kọ̀ọ̀kan wa kò ní bọ́ sọ́wọ́ kò ní bọ́ sọ́wọ́ kò ní bọ́ sọ́wọ́ ẹ jẹ́ ká di ìpè yìí mú gidigidi pàtàkì jùlọ ìpè bàbá mi Timothy Oyèkúnlé àfi nǹkan tí wọn ò bá sọ ìgbà tí wọ́n gbé mi dé hospital
wọ́n lọ ya scan wọ́n ní kò sí nǹkan kan nú ọmọbìnrin yìí dáàdì ni yóò padà nígbà tí wọ́n fi tún yà padà ó dẹ̀ wà níbẹ̀ kí ló gbé pamọ́ agbára Ọlọ́run ni mo gbàdúrà wípé agbára yẹn yóò sì tún bá Ọlọ́run yóò mọ̀ mú yín tẹ̀síwájú ibi tó bẹ́ẹ̀ bá ti wí àwọn òun yóò mọ̀ gbà fún yín ibi tẹ́ ẹ bá tẹ àwọn òun yóò gbà fún yín ní ìní ọwọ́ kọ́wọ́ tó bá lóun náà jáde lórúkọ ńlá Jésù ọwọ́ yẹn yóò gbẹ dànù ojúkójú tó bá lóun máa wò yín fún ibi láti wákàtí yìí lọ ojú yẹn yóò fọ́ dànù iṣẹ́ àwọn iṣẹ́ tí Ọlọ́run gbélé yín lọ́wọ́ lórúkọ ńlá Jésù ẹ jẹ̀dẹ̀ bí èrè lórúkọ ńlá Jésù ẹ sì kó wa jẹ̀pẹ́ lórúkọ ńlá Jésù bẹ́ẹ̀ ni yóò rí ẹ jẹ́ kí a máa fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní nǹkan ẹ jẹ́ ká mọ̀ ta àwọn ìránṣẹ́ Ọlọ́run ní nǹkan ẹ jẹ́ mọ̀ ta wọn lọ́rẹ àmọ́ nǹkan tí a ṣe tọ́lọ́run fi ń gbàdúrà àmọ́ nǹkan tọ́lọ́run ti ẹ̀ rí tí tá a bá parí Sunday ọkọ mi yóò bí gbogbo yẹn bá lọ tán yóò padà wá bí chọ́ọ̀chì wa ṣe tóbi tó yóò gbálẹ̀ gbogbo bẹ̀ bóyá òun lọ lọ́hùn rí tó fi ṣàánú mi ṣé mọ̀mọ́ mi mọ̀ ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa ẹ jẹ́ ká porúkọ Jésù lẹ́ẹ̀kan tó Ọlọ́run ẹ̀mí mímọ́ o wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ gbogbo ibikíbi tó nílò àtúnṣe nínú ayé mi ẹ̀yin ọ̀run ẹ wó mi palẹ̀ ẹ tún mi mọ́ àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ Ọlọ́run ẹ̀mí olú ẹ wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ gbogbo ibikíbi tí mo ti nílò àtúnṣe ẹ̀mí mímọ́ olú ẹ wó mi palẹ̀ lórúkọ ńlá Jésù Kristi olú ẹ wó mi palẹ̀ olú ẹ wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ gbogbo ibikíbi tí mo ti nílò àtúnṣe ẹ̀mí olú ẹ wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ lórúkọ ńlá Jésù olú ẹ wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́ lórúkọ ńlá Jésù ẹ̀yin olú ẹ wó mi palẹ̀ ká ẹ tún mi mọ́. Jésù Olúwa wa ṣebí wọn la mọ̀ kókó ayé wa o Olúwa mọ̀ wá.